dígọ́ o àbúrò yan bí ọba tó yàtọ̀ fún yóò tó mọ dá sí ní sá ọlá ìtọ́jú al-Qur'an la hawla wala quwwata illa billahi al-aliyyil azim bẹ́ẹ̀ condition ta lọ́lọ́run àkọ́kọ́ ni wípé too reliable surety too reliable is it not pathetic that the whole of Ilorin is shaking because of one man wọ́n wo ni wọ́n wí nísìnyí ó wọ́n ní ọ́ rí mọ́mọ́ ó wọ́n ní ọ́ Ìlọrin mi nítorí pé wọ́n mi nítorí èèyàn kan ta lọ́lọ́run Ìlọrin mi nítorí èèyàn kan wí ìta lọ́lọ́run àádọ́bí catch phone àfi ta lọ́lọ́run catch phone nífa wàláì tàláì àfi catch phone ẹgbẹ́ yẹn wọ́n ti sọ dẹ̀fẹ̀ ni kéèsì tó yẹ kí irú gbogbo orú yín ọmọ sunkún sí àwọn yẹn ti sọ dẹ̀fẹ̀ náà please what is bail condition bàbá mi àgbà àbúrò yan alkali ayakunmọ́lá ọ̀sà àwọn bail condition ta lọ́lọ́run rèé two reliable surety each of them must have 5 million àkọ́kọ́ nìyẹn àwọn méjì ni wọ́n gbọ́dọ̀ dúró fún ta lọ́lọ́run ẹnì kọ̀ọ̀kan wọ́n sì gbọ́dọ̀ ní 5 million nínú àkáǹtì wọn with evidence tí wọ́n lọ lè print statement of account jáde ẹni tí wọ́n fẹ́ àwọn méjì tí wọ́n fẹ́ dúró fún ta lọ́lọ́run ṣe wọ́n ẹnì kọ̀ọ̀kan gbọ́dọ̀ ní 5 million lérí àkáǹtì nínú àkáǹtì wọn ẹ bá transfer síbẹ̀ fún wọn ní ẹ bùn wọn ní ẹ ṣe bákan ní kí 5 million sáti wà lérí àkáǹtì ẹnì kọ̀ọ̀kan tó fẹ́ dúró fún ta lọ́lọ́run 5 million nínú àkáǹtì èèyàn méjì 5 million nínú àkáǹtì èèyàn méjì tó fẹ́ dúró fún ta lọ́lọ́run àkáǹtì ìsìlẹ̀ gbọ́dọ̀ jẹ́ reliable account tí wọ́n gbọ́dọ̀ print statement of account tí yóò bí ẹ pé owó yìí ń bẹ nínú àkáǹtì àwọn ẹni yẹn àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì each and every one of them must live within Ìlọrin community. àwọn méjèèjì ta ni wọ́n fẹ́ dúró fún ta lọ́lọ́run yìí wọ́n gbọ́dọ̀ máa gbé nílọrin. ọyẹ dákẹ́ mọ́ bá like ẹ mọ́ love ẹ mọ́ share wàláì program ní ìdùn gẹ̀rẹ́fà wàláì dàláì ọkùnrin rémọ̀mọ̀ yìí kan tiẹ̀ ń gbé mi débẹ̀ ni rémọ̀mọ̀ máa gbé mi lọ́wọ́ gbé mi débẹ̀ so nípa àwọn èèyàn ti sọ kéèsì yìí di dàbí cash phone ni ẹ máa share ẹ máa like ẹ máa love ẹ jáde. ẹlẹ́ẹ̀kejì ni pé each and every one of them must live within Ìlọrin community. àwọn tí wọ́n fẹ́ dúró fún ta lọ́lọ́run àwọn méjèèjì wọ́n gbọ́dọ̀ jẹ́ni tí ń gbé nílọrin àwọn tí wọ́n sọ pé wọ́n gbọ́dọ̀ ní 5 million lákàntì yìí wọ́n gbọ́dọ̀ jẹ́ni tí ń gbé ní within Ìlọrin wọ́n gbọ́dọ̀ jẹ́ni tí ń gbé ní within Ìlọrin. I swear another 27 cases is still waiting for him from Acadip Nigeria 27 cases wàhálà òwúwa o kí ni ẹ ó ti pọ̀. ẹlẹ́ẹ̀kẹta nínú bail condition ta lọ́lọ́run each and every one must have landed property. ẹnì kọ̀ọ̀kan àwọn tán fẹ́ dó fún ta lọ́lọ́run yìí gbọ́dọ̀ ní land property wọ́n gbọ́dọ̀ ní ilẹ̀ nílọrin iye tílẹ̀ náà gbọ́dọ̀ jẹ́ wọn sọ fún wa ṣùgbọ́n gbọ́dọ̀ nílẹ̀. If a Magaji can collect 20 million naira, I don't see why such Magaji should refuse to stand as surety. Emergency ustaz ẹ ṣeun jàre if ẹja gbọ́ kọ́mẹ́ǹtì emergency ustaz yìí wọ́n ní if a Magaji can collect 20 million naira I don't see why such Magaji should refuse to stand as surety since the crime is not a capital offence with money. All things are possible. Yes, all things are possible as you said, sir. All things are possible as you said. Má worry. Okay. Kó jẹ́ white báyìí. All things are possible as you said. Bẹ́ẹ̀ ni lóòótọ́. All things are possible. Bàbá àbúrò yan ẹ̀yin ní ń dá lóhùn o. ẹlẹ́ẹ̀kejì yọ̀dà pẹ̀lú ògùn ọlọ́run wọ́n ti bá ń taná wọ́n ti gbé mi débẹ̀ tó yẹyẹ. Wàláì program tó ní ìwàlẹ̀ èmi kan gbádùn rẹ̀ lọ́dí fa sáà tí lo wákàtí kan lórí program mi báyìí ọlọ́run kò fi kéèsì dá Tani ọlọ́run lọ. ẹgbẹ́ni Ahmed Adéwálé pọ́lọ́lọ́run fi kéèsì dá tọ́lọ́run lọ́lá ni ọlọ́run ti fi kéèsì dá ta lọ́lọ́run ó fi dá lọ́lá báyìí. Magaji àwọn Magaji ń bẹ tí wọ́n lè dúró náà Magaji ń bẹ tí wọ́n lè dúró ebi 5 million ni wọ́n request fún bí wọ́n gbọ́dọ̀ ní lákàntì tí wọ́n bá táwọn Magaji bá rí 30 million gẹ́gẹ́ bí tí emergency ustaz sọ nísìn
òdodo ọ̀rọ̀ lẹ sọ tán bá rí 30 million sàwọn náà lè fi hold ara wọn etiquette kìíní yẹn ọwọ́ akú mágàjí wo ló fẹ́ dúró okù mágàjí wo ló fẹ́ dúró fún ta lọ́lọ́run okù aláǹgbá wo ló fẹ́ dúró fún ta lọ́lọ́run okù baálẹ̀ wo ló fẹ́ dúró fún ta lọ́lọ́run ó tún kù kíni okù ọba wo ló fẹ́ dúró fún ta lọ́lọ́run èmi ní ìmọ̀ràn tí mo fẹ́ gbà wọ́n lérí eléyìí o mo ní ìmọ̀ràn tí mo fẹ́ gbà wọ́n àwọn tó jẹ́ èèyàn ta lọ́lọ́run lérí àwọn ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ẹ jẹ́ mọ́ káàbọ̀ ẹlẹ́ẹ̀kejì Usman Bashira you are welcome to our page ó yẹ máa bá a ṣí ẹ máa like ẹ máa follow mi ti ẹ sábà dákun à ń follow yìí bẹ́ẹ̀ nítorí ẹ̀ làwọn yìí sábà fi follow page ọ̀tọ̀ kan ẹ máa bá a ṣí ẹ máa like ẹ máa follow ìwọ tó ti sí lórí page yìí tẹ́lẹ̀ ìwọ náà lọ follow rẹ̀ dákun ẹlẹ́ẹ̀kẹta nínú bail condition ẹlẹ́ẹ̀kẹta máa wá ṣiṣẹ́ rẹ̀ náà àwọn aráàlú èbó náà máa ń lo bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú bail condition òun ni wípé each and every one of them must have landed property in Ìlọrin ẹni tó fẹ́ dúró fún ta lọ́lọ́run wọ́n gbọ́dọ̀ ní ilẹ̀ nílọrin with C of O ọkùnrin dàkún pẹ̀lú C of O tó yanjú èyí òun ìwé ilẹ̀ tó jẹ́ tìjọba kìí ṣe ìwé ilẹ̀ tí wọ́n kàn lọ kóòtù àwọn kóòtù abẹ́ ilé tí wọ́n lọ lè ṣe ìwé ilẹ̀ kọ́ o C of O certificate of occupancy ẹ̀yin tẹ́ lọ ọkùnrin tó ní lọ́yà ẹ̀ òun lè kọ́ ẹnìkan nílò lẹ́ẹ̀kan ṣé mo rí bó sọ the guy Tani Olohun the guy Tani Olohun just jámù àgbákò kò jámù àgbákò bó he didn't jam àgbákò the guy Tani Olohun just jámù àgbákò wàláì he didn't jam àgbákò ìjámù ìrọ̀rùn Tani Olohun jámù ìrọ̀rùn balógun dọlápọ̀ mutí wa aleykum salam wa rahmatullahi wa barakatuh ọlọ́run bá dúpẹ́ fún àdìtú ńlá nìyẹn o àdìtú ńlá ni wàláì tàláì ẹni tó fẹ́ gba bẹ́ẹ̀lì ta lọ́lọ́run ẹnì kọ̀ọ̀kan wọ́n gbọ́dọ̀ ṣe kíni wọ́n gbọ́dọ̀ nílẹ̀ nílọrin níbí báyìí Adeleke Lukman wọ́n ní you are right ẹnì kọ̀ọ̀kan wọ́n gbọ́dọ̀ nílẹ̀ nílọrin pẹ̀lú ilẹ̀ tó ní C of O certificate of occupancy ilẹ̀ tó kìí ṣe àwọn ilẹ̀ akànlẹ̀ lè ra ilẹ̀ síbi kan tó ń talẹ̀ 1 plot ní 30,000 o ó sì lè jẹ́bẹ̀ náà tọ̀ èmi ọmọ wọn sáà ní kọ́ńtà ti nílẹ̀ tílẹ̀ ẹ̀dẹ̀ ní C of O kémi náà tó mọ̀ sọ nǹkan mi mọ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú bail condition ta lọ́lọ́run fáwọn ta ṣẹ̀ṣẹ̀ dé ọ̀yá ẹja tẹ like love and share ẹja máa like kàmá love kàmá share rẹ̀ ẹni tí o ti follow page yìí tẹ́lẹ̀ ẹ máa bá ń follow rẹ̀ nísìn ẹ máa follow rẹ̀ ẹ jẹ́ ṣe bí ẹnìkan ẹ máa follow page yìí ẹ máa follow rẹ̀ àwọn yẹn sì wà online dáadáa pẹ̀lú mi náà 33 lélẹ́yìí ọ̀yá ẹni tí o ti follow page yìí tẹ́lẹ̀ ẹ máa follow rẹ̀ mamba al-khairat máa follow rẹ̀ báwọn máa tẹ follow máa tẹ follow bó ṣe ń wo òun náà máa tẹ follow Adeleke Lukman this is just a preamble for him he never know anything gbogbo ẹ̀yin tẹ́ ń dùn mí nù yọ ọlọ́run níbẹ̀ yìí náà tó jẹ́ alibaka nabi Akéwùsọlá Kẹ́hìndé Ridwan ọlọ́run ọba tí mo lè Akéwùsọlá Kẹ́hìndé Ridwan ẹ káàbọ̀ sáàrin wa ọ̀yá ẹni tí o ti follow page yìí tẹ́lẹ̀ mọ́ follow rẹ̀ báwọn náà àwa tá a sì wà online báyìí we are up to 37 àti wọ 34 padà ọ̀yá love like and share ẹ kú ètò ọlọ́run yóò máa gbé wa lékè àwọn alábòsí wọ̀nyí láti Ṣakí Allahu Akbar alfa wa láti Ṣakí ẹ ṣeun ganisa Kéwúyẹmí Afis láti Ṣakí ẹ káàbọ̀ ẹ kú ètò ẹ ò ní ṣìṣe o amina ya Allah Khalifa Ahmed akọmọ ní kéwú ẹ káàbọ̀ sà gbogbo àwọn olólùfẹ́ wa láti Ṣakí ìlú àwọn àfáà wa nù àbí ìlú àwọn àfáà wa nù ìlú bàbá wa Sheikh Mustapha bàbá Wẹ́lẹ́njẹ́ ní Ṣakí ìlú àwọn àfáà wa nù ọlọ́run bá kí àwọn àgbàlagbà gbogbo àwọn àlùfáà wa tí wọ́n bẹ́ ń Ṣakí ọlọ́run ṣàlékún oore fún wọn sí ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run ìlú tí bàbá àgbàgbò mọ̀ tí wọ́n láàfáà sínú tí bàbá àgbàgbò mọ̀ sì kọ́ sínú tírà pé mo fẹ́ rántí orin yìí ni kí n fi kí afá Ṣakí fàásì sùúrà àti tèlémésù ṣe ìwú Ṣakí káàná tí kéde káàná sẹ̀ẹ́rọ̀ alá ìsinmi Abubakari àfa àgbà Sheikh Mustapha Wẹ́lẹ́njẹ́
Sheikh Ahmed Awelenje nílùú Ṣakí àwọn ni wọ́n jẹ́ àfa bàbá wa Ogbenutan táwọn náà tó wá jẹ́ ọmọ kíwà àfa Haruna lókè gẹ́gẹ́ tí àfa Haruna wá jẹ́ ọmọ àfẹ́rẹ́ sí ní òbí wa lọ ní ẹ̀ Allahu Akbar àjọ ń lò láàrin ara wa náà di tí ara ọmọ Ṣakí bá sọ pé àwa làáfà bàbá Ogbenutan àwa náà sọ pé àwa Ìlọrin náà làáfà àti yín náà Ọlọ́run ní ìfẹ́ tí ń bẹ láàrin wọn ò ní bàjẹ́ ọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run ọlá quota still remaining the Sheikh Labib Lagbaji Imam Ọ̀fà and Mufti Ìlọrin Emirates one and others Tani Olohun have enter one chance Lukman Akeozola alẹ́ Adabi wọ́n ní Tani Olohun ti wọnú ó ti wọ one chance báyìí ẹni tí ò tí ì wọnú péjì tẹ́lẹ̀sẹ̀ tí ò tí ì fọ́lò ó yẹ máa bá ń fọ́lò rẹ̀ báwọn náà ẹ máa bá ń fọ́lò péjì o ẹ já máa fọ́lò rẹ̀ ká máa like ká máa love ẹ máa fọ́lò ẹ máa like ẹ máa love ẹ máa fọ́lò ẹ máa like ẹ máa love ẹ jọ emergency star you guys knows